nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Yusufullahi. Mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́kù gbogbo tẹ́ẹ̀bà tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Yusufullahi. Àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Yusufullahi TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Yusufullahi TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Arúgbó fún Allah subhanahu. Atọ́rọ̀ ìkẹ́ ọlọ́run ti kẹfà níbà Muhammad sallallahu alaihi wasallam àtàwọn sàhábà al-kiram abdala delima. Lẹ́yìn ilé, mo ṣalábàápàdé fídíò bàbá onílé márùn-ún bí wọ́n ṣe sọ àwọn ọ̀rọ̀ yẹn lóríṣiríṣi. Naam, wọ́n sọ ọ̀rọ̀ yẹn dé level pé wọ́n tún sọ àwọn nǹkan tí ò ṣe tẹ̀mí mọ́ mi. So nǹkan tí yẹn bá dẹ̀ sọ tí yẹn bá ti ṣe tẹ̀yìn kí lèèyàn ṣe mọ́ ó parọ́ mọ́ ni. Mo dẹ̀ ń tún sọ tó bá ti pé wọ́ọ̀dù irọ́ yìí ló bá tóbi ikú mo sọ pé ń parọ́ kálò lè bá di pé járíhù ní fún yín àwọn aspect ibi tẹ́ ti sàwọ́ ọ̀rọ̀ yẹn bóyá kẹ́ lákìísí rẹ̀ padà. Alákọ̀ọ́kọ́ ni wípé wọ́ọ̀dù kí bóyá ẹnìkan bínú markaz àbí ẹnìkan tọrọ kí markaz ó ṣubú wal iyadhu billah nítorí ọlọ́run tí àyàn bá ń tọrọ kí markaz ó ṣubú ṣé bí èmi lọ́wọ́ kù nínú kọ̀rọ̀ mi àti ní gbangba mi ó mú ń sọ yìí wa la'natullahi 'ala al-kadhibin gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe tọ́ lábà mi tó bá ṣèṣì rú yẹnú ẹ̀mí mi rí láyé bí kí markaz ó ṣubú kó dàwó kí ṣẹṣẹ́ adá mọ́ lójútùú tí n bá wá parọ́ nǹkan mi jáde àbí mo tẹ̀ wérú nǹkan bẹ́ẹ̀ jáde rí la'natullahi 'ala al-kadhibin ibi dandan ọlọ́run kan mọ̀ bá òkúrọ̀ mi ní fẹ́ kó gùn jù mo kàn fẹ́ mú ní kéékèèké ni. Lákọ̀ọ́kọ́ níwọ̀n bá tèmi náà in tó bá jó tọ́rọ̀ lásìpàtì Sheikh Adam àtẹlùmí èmi ó sọ mi ò ṣe yẹn dhabban lil Ilori fi nafsihi bal fi dinihi mi ò sọ láti gbèdá Sheikh Adam lára ara wọn àbí àfikínú àyàfi níbi ẹ̀sìn wọn. Lápèjúwe láàrin ìjọ́wò ní nǹkan báyìí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ pé ní ṣé àlè Ilori yù láwì ni àbí àlè Ìlọrin ní jù táwọn sọ pé Sheikh Adam ṣe mistake kharaj mo jáde mo de confirm ẹ wípé ní Sheikh Adam correct ta ló sọ̀rọ̀ npa rẹ̀ a máa wò sí nítorí kí o lè bá yín wá pé òun náà ti support markaz lẹ́ni wal iyadhu billah in tó bá jó tọ́rọ̀ ma tẹ̀síláwó sọ tiwa. Ẹlẹ́ẹ̀kejì àfá àtàmọ̀lá ọ̀rọ̀ yìí mi fẹ́ tún sọmọ́ àmọ́rọ̀ ló débẹ̀ lọ́jọ́ tí mo gbọ́ tí wọ́n pe Sheikh Adam ní nǹkan tí ó dá tí wọ́n pè wọ́n kharaj mo jáde mo go against àfá náà kó tó di pé àfá náà padà wá síwájú yín lọ́rin wá bẹ̀ yín èyí náà di méjì àbí ó jù bẹ́ẹ̀ lọ àmọ́ tó súnmọ́ tó sí mi mò ń sọ yìí nígbà tó ṣẹlẹ̀ wípé ní láàrin Sheikh Adam àti Sheikh Ibrahim Inyas sí pé ta ló jura wọn lọ mo jáde mo ṣàlàyé àwọn ọ̀nà wo ni Sheikh Adam fi ṣe kínú náà fi jẹ́ Ibrahim lọ kódà nínú ọ̀rọ̀ òun gan pẹ̀lú Sheikh Tauban ọ̀rọ̀ mi ta bá wọn bẹ̀ ní kọ̀rọ̀ mi àti ní gbangba mi mo kí fún wọn pẹ̀lú mudiru markaz dẹ̀ ní ìkò tẹ́mi lọ́rùn èmi máa sọ láì mọ iye ìgbà èmi máa sọ láì mọ iye ìgbà tó bá súnmọ́ mi mọ̀ wípé ní mo kí fún Sheikh Tauban tí mudiru markaz kò tẹ́mi lọ́rùn mi fẹ́ mọ̀ sọ àwọn ọ̀rẹ́ tó pé nǹkan tó bá jẹ́ òótọ́ tó bá jẹ́ òdodo lèmi fẹ́ sọ tèmi ẹ̀dá kò ń bẹ̀ wọ́n ní mo bú Sheikh Adam rahimahullah tó ṣe pé ní àwa máa ń sọ láì mọ iye ìgbà pé ní nínú àlùbáríkà àti iṣẹ́ Sheikh Adam nírú àwa náà wà ana min barakati Sheikh Adam máa wí láì mọ iye ìgbà kódà àwọn tó jó súnà bíi ti máa ń bá mi jà lé lórí wọ́n kàn ń bá mi jà lásán àmọ́ tó bá ṣe wípé ní èébú bá lọ́rọ̀ yìí nígbà tí àfá Adam Mas'ud jáde tó lẹ́yìn Ànábì Adam títí dé ní tá wà yìí kò sá Adam míì tó ju Sheikh Adam lọ tí mo wá jáde pé rárá Adam ibn Abi Iyas tabi'i ni onímọ̀ hadithi ni ó ju Sheikh Adam lọ àdẹ̀ kanú ta Sheikh Adam èmi o mi mẹ́lò mi o ikú Sheikh Adam ṣe kínú wọn láwọn ha Kùránì ká ní mo sọ pé Sheikh Adam ha Kùránì bá lè bú wọn tó bá ti pé ká ara mọ́mọ́ wọn àmọ́ tẹ́ ẹ bá lè fún mi lẹ́rìí pé nù tán wọn ha Kùránì wallahi aqulu bihi má sọ àmọ́ ká ara mọ́ wọn láfi ṣàpọ́nlé wọn èmi ò ní rárá mọ́mọ́ wọn
náà mi ní rárá mọ́mọ́ wọn mi dẹ̀ nígbà kan sọ wípé ní ẹni tí ó bá tábíù tàbíìn láyé ojú tàbíìn lọ nítorí kí ni o tazkiya nabi ni khairun nasi qarni thumma alladhina yalunahum thumma alladhina yalunahum wala adri adhakara thalitha am la Ànábì ló purify ló pàtàkì ló ṣe kí ni ló gbóṣùbà kárí àti sàdánkátà fún àwọn tó tẹ̀lé àwọn sàhábà nàrẹ́ àwọn sàhábà. Bákan náà mo sọ̀rọ̀ pa kitabul ikhtilaj mo sọ asùlù rẹ̀ pé kí ni mo mọ̀ ń pa ẹ̀ ká ní pé ń ká ṣe tàhárírù àkọọ́lẹ̀ àfọwò ní mímọ́ àgbà ládùúgbò wa ká ní jẹ̀rí mọ̀ bá ní ìta mọ́pọ̀lọpọ̀ àfáà náà fún ọ̀pọ̀ kódà Sheikh Adam rahimahullah á padà máwọn náà láwọn orígun kan èyàn bá wọn nípa ọ̀rọ̀ tafsiri sọ́fàtù tafasiri tẹ́ ẹ sọ fúnra yín wípé tribalism ló sún Saudi dé level wípé tíra sọ̀bù nígbàyé kan ni wọ́n tó yé kí ni o náà ṣe withdraw kan wọ́n type kan wọ́n print ẹ̀ mọ́ mọ́ sọ pé rárá o kò ń ṣe nítorí tribalism o tribalism tí ò gbé wọn tán fi invite ènìyàn láti Súríà àtàwọn míì náà láti aráàmù ayé lápapọ̀ táwájú kó ní mọ̀lẹ́yàn mọ́ invite Sheikh Adam rahimahullah bàbá àwọn àtẹ́ndì náà dùwà láì mọ ìgbà Saudi kana bá fi tribalism ṣe ni wọ́n ní invite wọn ń katira Sheikh Adam Saudi kana bá fi tribalism ṣe ni wọ́n ní katira wọn ní táwa ń sọ nìyẹn èmi ò sọ wípé nítorí ọ̀rọ̀ àkídà wọn ò ní kẹ́mọ́ print tírà yẹn ẹ̀rẹ́gbẹ́ mo dẹ̀ sọ bẹ́ẹ̀ ní tẹ́ bá lọ gbọ́n tí mo sọ so tó bá yẹ pé ní orígun pé tribalism ní ọ̀rọ̀ wọn ò rí bẹ́ẹ̀ káwa ní kẹ́límọ̀ pé irọ́ ni lọ́ba lágbára lẹ́mìí yín ìmọ̀ nǹkan tí mi tún mo lè fi qualify rẹ̀ àmọ́ kò rí bẹ́ẹ̀ ó dà pé kò rí bẹ́ẹ̀ wọ́n tún fi yẹ ju irọ́ nílò àbí ẹ̀ṣádùlọ́ tírà tẹ́ ẹ̀ka tẹ́ mú jáde yìí tó bá ṣe wípé ní ẹgbà wa tó gba ìtàn yẹn wá ń bẹ̀ tẹ́nìyẹn dúró lórí ó bá fẹsẹ̀ múlẹ̀ marhaban bihi èmi máa gbà wọlé àmọ́ tí ó bá fẹsẹ̀ múlẹ̀ ń kọ̀ndẹ́mù ẹ̀ torí pé al-ilmu ìmọ̀ ìsìlámù yìí rí wáyà ni agbẹ́gbà wá rẹ ni tọ̀ tó bá wá ṣe pé nu tíra sí àárọ̀ fi dọ̀bá ní òótọ́ ọ̀rọ̀ wà tó fẹsẹ̀ múlẹ̀ àní kò dànù ayò tọ̀rọ̀ tó wà ń bẹ̀ jáde ádá ìmìnú ni so kò sí tíra táwọn ò lè gbà wọlé tó bá ti lóòótọ́ tá a fẹ́ yọ ń bẹ̀ ọlọ́run ò fi òótọ́ mọ sórí ẹnì kankan náà ẹ wo tíra tẹ mú jáde tẹ ẹ lẹ́ fi pa ìtàn Hasan ẹni tó kọ́ ọ̀hún ìgbà wo ló ṣẹ̀ mí àyìnà antum ya shaykhana bàbá tí mo ń pè ní màmá pè yín wọ́ọ̀dù pé ẹni mo sọ wípé ní wọn àti ìbí yín àwùzùbìlà ní ìmọ́jú orí yín kódà kí n mọ́ gẹnu mi ò gbá ẹ lọ wo ọ̀rọ̀ mi dáadáa ibi tẹ́ ẹ sọtọ́ lágbára jù pẹ̀lú àwọn àfáà yẹn mo sọ wípé ní àwọn ẹni yìí ń dẹ̀ bẹnu wọn tó bí ẹ̀yin náà lọ́mọ mi níwọ̀n ètí ìbí yín o ẹ lọ tún fídíò mi gbọ́ tí mo ṣe ẹ lọ tún gbọ́ dáadáa anybody kọ́ lọ tún gbọ́ èmi níwọ̀n tí ìbí yín o wàlẹ̀ àyàzùbìlà mi tí n bá lárí fín mi bá rí fín mi dé lẹ́fù yẹn tíra tẹ́ mú lọ́wọ́ pẹlẹbẹ yìí sáwọn tíra tí mo fẹ́ kalẹ̀ bí nasabu Quraysh tabaqatu khalifa al-mahbar at-tarikh al-kabir Bukhari تاريخ الطبري الجرح والتعديل ابن أبي حاتم مشاهير علماء الأمصار مرود الذهب الحلية جمهرة أنساب العرب الاستيعاب تاريخ بغداد تاريخ ابن عساكر جامع الأصول أصول الغابة الكامل في التاريخ معجم الطبراني تهذيب الأسماء واللغات وفيات الأعيان تهذيب الكمال تاريخ الإسلام تهذيب التهذيب الوافي بالوفيات مرآة الجنان البداية والنهاية مجمع الزواعج العقد الثمين الإصابة تهذيب التهذيب تاريخ الخلفاء خلاصة تهذيب الكمال شجرات الذهب تهذيب ابن عساكر ọmọ tíra tí mo kà lẹ̀ yìí bó ṣe pọ̀ tó yẹn àwọn tí wọ́n jẹ́ àgbàlagbà àti ya tíra nìyẹn kì í ṣe tíra pẹlẹbẹ yìí lẹ́fẹsẹ̀ yìí tán ọgọ́rùn-ún ọdún rẹpẹtẹ yìí lẹ́fẹsẹ̀ múlẹ̀ ẹ dá wa padà sí Ummahatul Kutub fà lẹ́jẹ́ aṣíwájú lẹ́jẹ́ kì í ṣe tíra pẹlẹbẹ yìí lẹ́mọ̀ fi dìtámì kí ló ṣe láàrin sọ̀hábà fún wa ìtẹ́mi sọ nìyẹn o bákan náà wá ní pé ẹni tó kọ tírà yìí Saudi ni wọ́n ti táìpù ẹ̀ mọ́júmọ́wò kan bẹ́tán máa ń yẹ̀ wò nígbà tẹ́ ẹ mọ̀ pé mọ́júmọ́wò bẹ́tán máa ń yẹ̀ wò kí láburú iṣẹ́ wọn tí wọ́n ṣe pẹ̀lú àbásọ̀bù ní tẹ́ padà sọ pé ní tribalism tó sún wọn débẹ̀. ok ìtẹ́mi sọ yẹn ń pa wípé ní Muawiya ò rán ẹnìkankan kí wọ́n kọ̀ rán ìyàwó Hasan kó lọ fún un níwọ̀ èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ àwọn aṣíwájú àwọn àfẹ́ náà ti ṣẹ̀mí tipẹ́tipẹ́ ni wọ́n sọ ọ̀rọ̀ wọn là ń gbà wá ولأن نثبت أن الصحابة معاوية بن أبي سفيان بريء من تسميم الحسن خير من أن نثبت
ghayrahu ká fẹsẹ̀ múlẹ̀ wípé ní sọ̀hábà nẹ́bí Muawiya ibn Abi Sufyan kò ní lámọ̀ràn kò dẹ̀bẹ́ ní kankan sọ wípé ní kí wọ́n lọ poison Hasan ọmọ nẹ́bí ọ̀dà ó lóore fún wa ó jẹ́ àpọ́nlé fún Islam ju ká fẹ́ fi àléébù múlẹ̀ fún Muawiya lọ ká mọ́ tó nǹkan bá wọn mọ́ lẹ́sẹ̀ kò sí bó ṣe lè wò ó rí àwọn ilé ìtàn sọ yìí sọ̀hábà nẹ́bí ni wọn tẹ́ ẹ bá fẹ́ mú jáde lágídí pé níwọ̀n ìṣe sọ̀hábà nẹ́bí èyí ó sì ṣẹ́ gan o tẹ́ bá fẹ́ mọ́ fi àbùkù fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ fún wọn àwọn àfáà tẹ́ fẹ́ mọ́ lo ọ̀rọ̀ wọn fẹsẹ̀ àbùkù múlẹ̀ fún sọ̀hábà wọn àbùkù tí wọ́n pọ̀ ju sọ̀hábà lọ. Ibn Taymiyyah rahimahullah fi kitabihi al-Minhaj minhaj sunnah Ibn Taymiyyah ń bẹ ẹsẹ̀ yìí lé ní al-Imam Ibn Kathir al-Bidaya wa Nihaya الإمام أبو بكر بن العربي نقول العواصم من القواصم والذهبي إمام الذهبي في سير gbogbo àwọn àfáà tí mo kà yàtọ̀ àwọn míì náà gbogbo wọn ni wọ́n fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ wípé ní ọ̀rọ̀ tí ó wọlé ọ̀rọ̀ tí ó fẹsẹ̀ múlẹ̀ ní ká sọ wípé ní Muawiya pàṣẹ àbọ́bá ìyàwó Àlí sọ̀rọ̀ pé kọ́rọ̀ poison àbí báyàwó Hasan sọ̀rọ̀ kọ́rọ̀ poison Hasan ṣebínú àwọn ìtàn yìí náà làwọn kan náà tó sọ wípé ní kèsì Muawiya pé Yezidu ọmọ rẹ̀ ni wal iyadhu billah tó bá rí bẹ́ẹ̀ tó fẹsẹ̀ múlẹ̀ wallahi naqulu bihi a sọ jáde a wá jẹ́ mọ̀ wípé ní fahunaka hasanat wabtila àwọn dáadáa ń bẹ àwọn ìfaragbàdéwò fẹ́ sìn Ọlọ́run ń bẹ táwọn ará bí ìṣòsì pé ní qad yukaffirullahu biha an sayyi'atihim àwọn àṣìṣe wọn Ọlọ́run fi ká kúrò ń bẹ wa du'aul muslimin àdúà mùsùlùmí wa maghfiratullah àtàforíjì Ọlọ́run wa ridwanuhu alayhim àti yọ́nú sí Ọlọ́run lé wọn lórí sọ́lọ́run ọmọ pé wọ́n lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ ni kó tó ní radiyallahu anhum wa radu anhum ìta wà ń sọ nìyẹn o mi ò sáré fi sí yín o mi ìtẹ́rù tí máa sáré fi sí yín o àmọ́ ń tọ́ bá jẹ́ òótọ́ ọ̀rọ̀ gbogbo ibi tó wà pátápátá láti máa gbèjà rẹ̀ ẹni mò ń ta gbòmùdúró mọ́ríkàsì mọ́ gbé fọ́tò wọn síbẹ̀ ọ̀rọ̀ òun jìnnà gan o ọ̀rọ̀ òun jìnnà gan o ọ̀rọ̀ òun jìnnà gan o ọ̀dà nígbà tán sọ̀rọ̀ àwọn àdàbíyà nígbà tán sọ̀rọ̀ àdàbíyà ń tó ní ọ̀rọ̀ ń pàṣẹ òtájú àdàbí mùdúrù náà kọ́kọ́ sọ mo dẹ̀ jáde mo wá gbé kíni o in tó jẹ́ òótọ́ ọ̀rọ̀ mi wá gbé mùdúrù mọ́ríkàsì mi wá ṣe kíni o mi wá gbé mùdúrù mọ́ríkàsì in tó jẹ́ òótọ́ ọ̀rọ̀ mo wá fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ so kò jẹ́ kó jẹ́ nǹkan kan ló tó wáyé pé ní bá ṣe máa ń gbéyàn nìyẹn àwọn kan ti sọ pé ní mọ́ríkàsíyà ní ń bẹ lára wa nítorí ẹ̀ àmọ́ ana aqulu aidan wa ukarrir wa uthbitu annani lam akhruj illa li ithbat al-haqq alladhi a'rif òdodo ọ̀rọ̀ tó fẹsẹ̀ múlẹ̀ mo wá fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ òdodo ọ̀rọ̀ tó dá mi lójú mo wá fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ so asọ̀bíyà madrasiyya gbogbo nǹkan wà ń kọ wọ èmi lára káwá lóhun lẹ gbà lórí kọ̀lọ́kọ́ lọ́hun pípẹ́ àfihàn kọ́lọ́hun mọ́ríkàz wal iyadhu billah àmọ́ náà àníyàn tiwa tọ́lọ́hun bá mọ̀ wa nadinullaha bihi táàdé fi ń sin lọ́hun èmi ò mẹ́lòmí o èmi ò sọ wípé ní kí mọ́ríkàz ó bàjẹ́ wa la'natullahi ala al-kadhibin àtàlẹ́ tó lápútání bí dhalik ya sheikh ẹ̀yìn rẹ̀ ní ká máa wí ìpè ní àníyàn nìkan sí mọ́ríkàz kọ́lọ́hun fi dá lẹ́jọ́ al iyadhu billah tí mọ́ríkàsì bá bàjẹ́ tó bá dàrú tó bá dédé àwa náà ní mọ́ rí ibi ṣe fáàrí kíbi tán ti kọ́ àwọn tó kọ́ wọn kéwùnú ni kí láàmọ̀ wíwọ́ láàmọ̀ tó sí ìmọ̀dẹ̀ níyì al-isnad wa riwaya ẹgbà wá àti ká àṣàfihàn bí mi náà ti kọ́ bí mo ṣe kọ́ tẹ́ntọ́kọ́ mi ṣe kọ́ bí wọ́n ti kọ́ ntọ́kọ́ mi rèé wọ́n kọ́ ntọ́kọ́ mi rèé tán pé ní mẹ́sìn nìyẹn so àwọn ò ní ṣe kúfúrú pé ní ẹnumọ̀ntọ́lọ̀ ń mú wá díẹ̀ yìí ìgbìyànjú àti àìsùn Sheikh Adamu bẹ́ẹ̀ àti tàwọn ẹlòmíín náà àgbáyé wa jazahumullahu anna khayran ọ̀nà bá ní san kálukú wọn lẹ́sàn dáadáa wa kaffara an sayyi'atihim kọ́nà bá ní sàmójú kò ń bí ẹ̀mọ́ ẹ̀sẹ̀ wọn àwọn tí mo ti zábù fún Sheikh Adam lórí òdodo tó fẹsẹ̀ múlẹ̀ ẹ̀sí ẹ̀rẹ̀ fáyé ètò mo ti zábù fún Mudirul Markaz lórí òdodo ẹ̀sí ẹ̀rẹ̀ fáyé nígbà táwọn ẹlẹ́bọ jáde tán ń bu Mudirul Markaz jẹ tán àwọn tán sọ̀rọ̀ pa wọn ana kharajtu mo jáde mo dẹ̀ kó ti ń bẹ̀ wípé ní afanaj'alul muslimina kal mujrimin ma lakum kayfa tahkumun kíní tí ń gùn jù so mi ní sọ́jú bẹ́ẹ̀ lọ assalamu alaikum wa rahmatullah so bákan kó tó máa lọ mo tún wíṣẹ́ wọ́ọ̀dù pé mo sọ pé mo ètí ibi yín wal iyadhu billahi mi ò sọ bẹ́ẹ̀ o lọ́wọ́ gbẹ̀yìn alhamdulillah ọlọ́ni kí n rántí wọ́ọ̀dù wípé ní Saudi yà ṣe mistake oṣù kan àbí wọ́n gbàwẹ̀ 28 àbí wọ́n padà sọ pé ní àwọn gbẹ̀yìn ríyàlù mílíọ̀nù ríyàlù báyìí kalẹ̀ láti fi ṣe ìtàn àwẹ̀ tó mú Saudi ọgbà ẹ̀dá kò tọrọ lẹ́yìn tó bá mọ̀ tó fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ kó lọ mú wá o lọ́dún tó bá ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ wọn irọ́ alákọ̀ọ́kọ́ ní 2011 mufti ń gbà yan wọ́n dìbọ́nkì ẹ̀
ẹlẹ́ẹ̀kejì 2019 òun náà fẹsẹ̀ múlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nísìn bàbá Ruhaili pẹ̀lú táǹkà ọ̀rọ̀ rẹ̀ jáde wípé ní àá yàkọ́ ọmọnà èéṣe tó ṣe pé ní in tí ò fẹsẹ̀ múlẹ̀ pa Saudi àlẹ́mọ́sọ́nù ayé so wọ́ọ̀dù pé ní ẹtún lọ gọgùn sáṣẹ ẹ lọ sí ìwádìí rẹ̀ hun kí ní wọn ò fẹsẹ̀ múlẹ̀ tí ò bá ti wá fẹsẹ̀ múlẹ̀ hun àwọn òpin kàmẹ́lì ń bẹ lára Saudi o ẹ sì lọ wò ó dáadáa sòrún díyà kó tó di pé ní wọ́n gba ọ̀rọ̀ àwọn tán fi microscope wo oṣù ọmọ ń dó lórí àrí àbáàrí ààlà ìwọ̀n èlò lásán nígbà tó pé láyà níbi ọmọ gúnkè wọ́n lọ́wọ́ pé ẹgùnkè tó bá ga wẹ́ lọ́wọ́ owó so tó bá rí nǹkan tó bá lè sún mọ́ ọjọ́ ra wọn ààlà tó dìfẹ́lọ́pù kágùnkè ni so ká nígbà náà pé Saudi ṣe mistake ń bì kan wọ́n ṣe mistake ń bì kan tó bá rí bí àlè tẹ̀lé wọn mistake kankan ò tiẹ̀ ṣẹlẹ̀ bèlè tó máa takararọ̀ tó tún gbọ́ o Saudi èsè màṣúmù minal khata àmọ́ tí ó bá fẹsẹ̀ múlẹ̀ ẹ mọ́jà sọ ń pa wọn ká mọ̀ pẹ̀lú àwọn murjifun àtàkà mọ́ gbé nǹkan tí ó fẹsẹ̀ múlẹ̀ káàkiri kìíní ti ń gbójú. Assalamu alaikum wa rahmatullah.